Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti gbọ́ mi nílòkò tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, aṣeyín lọ́ba fún àánú ńlá ńlá tí a rí gbà o. Tẹ́ tún jẹ́ kárí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹrin o. A sì gbàdúrà pé ní gbogbo orúgun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá, ẹ̀yin Olúwa yóò rán àánú, ojú rere, ìtẹ̀síwájú, ìgbéga, ìlọsíwájú sí wa nínú oṣù kẹrin yìí. Àti pé ọ̀rọ̀ tí a ò gbọ́ lè ní yóò ṣe ayé àti ọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹsàn-án oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé àwọn àǹfààní ìfàmì òróró yàn náà. Àwọn àǹfààní ìfàmì òróró yàn náà á mú àkọ́sórí wá nínú ìwé Lúùkù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún. Lúùkù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún. Ẹ̀mí Olúwa ó ń bẹ lára mi nítorí tí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì. Ó sì ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́, láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkáǹdógún títí dé ìkejìdínlógún lé ní ogún. Ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkáǹdógún títí dé ẹsẹ̀ ìkejìléníogún, tí ó kà báyìí pé àwọn wòlíì tí ó wà ní Jẹ́ríkò ní ìhà kejì sì rí, wọ́n sì wí pé ẹ̀mí Èlíjà bà lé Èlíṣà o. Wọ́n sì wá ìpàdé rẹ̀, wọ́n sì tẹ ara wọn ba síwájú rẹ̀. Wọ́n sì wí fún un pé wò ó ná, 50 ọkùnrin alágbára ń bẹ pẹ̀lú àwọn ìránṣẹ́ rẹ̀. Àwa bẹ̀ ọ́, jẹ́ kí wọn kí ó lọ, kí wọn kí ó sì wá olúwa rẹ̀ lọ. Bóyá ẹ̀mí Olúwa ti gbé e sókè, ó sì ti sọ ọ́ sórí ọ̀kan nínú àwọn òkè ńlá wọn nì, tàbí sínú àfonífojì. Òun sì wí pé ẹ má ṣe ránṣẹ́. Nígbà tí wọ́n sì rọ̀ ọ́ títí ojú fi tì í, ó wí fún wọn pé ránṣẹ́. Nítorí náà wọ́n rán 50 ọkùnrin, wọ́n sì wá ní ijọ́ mẹ́ta, ṣùgbọ́n wọn kò rí o. Wọ́n sì tún padà tọ̀ ọ́ wá, nítorí ní Jẹ́ríkò ni òun jókòó. Ó wí fún wọn pé èmi kò ti wí fún yín pé ẹ má ṣe lọ. Àwọn ọkùnrin ìlú náà sì wí fún Èlíṣà pé kíyèsí, ìtẹ̀dó ìlú yìí dára o, bí olúwa mi ti rí, ṣùgbọ́n omi burú ilẹ̀ sì sá. Òun sì wí fún un pé mú àwo kòtò tuntun kan fún mi wá, sì fi iyọ̀ sínú rẹ̀. Wọ́n sì mú tọ̀ ọ́ wá. Òun sì jáde lọ sí ibi orísun omi náà, ó sì da iyọ̀ náà síbẹ̀. Ó sì wí pé báyìí ni Olúwa wí, èmi ṣe àwòtán omi wọ̀nyí o, láti ìhín lọ kì yóò sí ikú tàbí aṣálẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni a ṣe àwòtán omi náà títí di òní olónìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Èlíṣà sọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ìfàmì òróró yàn máa ń sọ ẹni di ìbùkún fún onírúurú ènìyàn. Nínú ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkeje, Èlíṣà jẹ́ ìbùkún fún obìnrin opó ni. Ó lè fi òpin sí òṣì ẹnìkan nítorí tí ó ní àmì òróró. Ìwọ lè fi òpin sí òṣì nínú ayé ẹnìkan nítorí tí àmì òróró Ọlọ́run ń bẹ nínú ayé rẹ. Bákan náà ó lè di ìbùkún kódà fún àwọn olówó àti alágbára. Ó lè jókòó nínú yàrá rẹ kí o sì sọ fún olówó kan lọ kí ó lọ wẹ̀, gẹ́gẹ́ bí Èlíṣà ti sọ fún Námánì. Tí ẹni náà bá sì ṣe bẹ́ẹ̀, yóò rí ìwòsàn. Ó ṣe pàtàkì láti mọ̀ ẹ̀wẹ̀ pé tí ẹni àmì òróró bá jẹ́ ìbùkún fún àwọn yòókù nítorí èrè owó nìkan ṣoṣo, ìṣòro olówó náà yóò di ti ẹni náà gẹ́gẹ́ bí ti ẹ̀tẹ̀ Námánì bó ṣe wá sára Gèhásì o. Ìwé àwọn ọba kejì orí ìkarùn ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìfàmì òróró yàn máa ń fún ọ ní agbára láti fi ẹ̀rín sí ẹ̀kẹ́ àwọn ènìyàn tí ìbá ní ìbìnújẹ́. Nígbà tí mo di ẹni 100 ọdún, mo kọ̀ jálẹ̀ pé mi ò ṣayẹyẹ o. Ẹ̀wẹ̀, àwọn alábòjútó gbogbogbò kan péjọpọ̀ sí ọ́fíìsì mi ní ọjọ́ náà lẹ́yìn ìsìn ẹ̀mí mímọ́. Nígbà tí wọ́n ní kí wọ́n wá sọ̀rọ̀ ẹ̀rí, ọ̀kan nínú wọn, dókítà òyìnbó tí ó ti wá di alábòjútó gbogbogbò báyìí, sọ pé 2 nínú àwọn ọmọbìnrin rẹ̀ ṣàìsàn dé ojú ikú. Ọ̀kan tilẹ̀ ti ń pọ̀kàkà ikú nígbà tí lójijì ó ronú. Mo ti gbàdúrà tí ohun kan kò ṣẹlẹ̀ o. Mo ti lè mọ̀ ẹnìkan àmì òróró rẹ̀ ju tèmi lọ. Mo wá ń ronú ẹni tí àmì òróró rẹ̀ ju tèmi lọ. Nítorí náà ó pè mí lálẹ́ ọjọ́ yẹn o. Nígbà tí ó sọ ohun tó ṣẹlẹ̀ fún mi,
Ọlọ́run sọ fún mi pé kí n sọ fún kí ó ṣe àwọn nǹkan kan. Nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tí mo sọ fún un, àwọn dókítà akẹgbẹ́ rẹ̀ yòókù wá ń wò ó pẹ̀lú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wo òye ohun tí ó ń ṣe. Ó sọ fún wọn pé èyí kì í ṣe oògùn òyìnbó bí kò ṣe ìtọ́ni tó wá láti ibi ìpàgọ́ ìràpadà. Àwọn ọmọ náà yè lọ́nà ìyanu. Àti lónìí ọ̀kan nínú wọn jẹ́ dókítà akọ́ṣẹ́mọṣẹ́. Mo sì lérò pé èkejì náà jẹ́ onímọ̀ ẹ̀rọ. Bí o bá fẹ́ láti yí ìbànújẹ́ kúrò nínú àwọn ìdílé kan, lépa ìfàmì òróró yàn Ọlọ́run o. Ìfàmì òróró yàn tún máa ń fúnni ní ìpamọ́ láti òkè wá. Ọlọ́run wá dàbí ọwọ́ tó ní ojú méjì o. Ó jẹ́ ìfẹ́. Ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 8. Ó sì tún jẹ́ iná tó ń jó nírun. Hébérù orí 12 ẹsẹ̀ 29. Nígbà tí ó wí pé má ṣe fi ọwọ́ kan ẹni àmì òróró mi, ó ń sọ wípé má fi ọwọ́ kan iná. Ní ilẹ̀ adúláwọ̀, a ní ìkéde kan pé kódà bí ajá bá ń sínwín, ó sì máa ń mọ ojú iná o. Kò sí bí ènìyàn ṣe lè ya wèrè tó, kó lè rìn wọ inú iná lọ o. Nígbà tí o bá jẹ́ ẹni àmì òróró Ọlọ́run, ó ti di ohun tó léwu fún èṣù láti fi ọwọ́ kàn nìyẹn o. Kókó ọ̀rọ̀: wá ìfàmì òróró yàn Ọlọ́run o. Wá ìfàmì òróró yàn Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run ayérayé nínú àwọn ọ̀run, ìfàmì òróró yàn rẹ tí èṣù kò lè fọwọ́ kàn, tí ọ̀tá àti àwọn ẹni ibi kò lè dá gbálágbálà pẹ̀lú rẹ̀. Olúwa yọ̀ǹda rẹ̀ sínú ayé mi. Olúwa yọ̀ǹda rẹ̀ sínú ayé mi. Yọ̀ǹda rẹ̀ sínú ayé mi. Olúwa ìfàmì òróró yàn ọ̀tun tí yóò jẹ́ kí n wá ojútùú sí ìṣòro àwọn ẹlòmíràn, tí yóò fún mi lórí ọ̀fẹ́ láti dẹ́rìn pa àwọn ènìyàn, tí yóò fún mi lórí ọ̀fẹ́ láti jẹ́ ìbùkún fún àwọn ènìyàn. Olúwa yọ̀ǹda rẹ̀ sínú ayé mi. Yọ̀ǹda rẹ̀ sínú ayé mi. Fi òróró yẹn yàn mí ní àkọ̀tun, kí n sì jẹ́ orísun ìbùkún fún àwọn mìíràn, kí n sì jẹ́ ìbùkún fún àwọn ìdílé, kí n sì lè dẹ́rìn pa àwọn ìdílé tí wọ́n ń la ìbìnújẹ́ kọjá. Olúwa dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.